Ẹ̀yin èèyàn lé èwo lẹ ṣe káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Gist tẹ̀ ní bí a ṣe gbọ́ wọ́n ní àǹtí wa wọ́n ní wọ́n ṣe bẹ̀bẹ̀ o. Wọ́n ní àwọn fámílì wọ́n ní ṣe náà wọ́n fi ara gbá ilẹ̀ tó wọ́n ń bẹ kábíyèsí lórí ọ̀rọ̀ àǹtí wa wọ́n ní wọ́n sunkún. Wọ́n ní wọ́n sọ fún kábíyèsí pé kí kábíyèsí jẹ́ kí wọ́n lọ sí traditional training school. Ẹ̀yin èèyàn lé ẹ rí pé èyí tún lágbára. Nǹkan tí ò yé mi lórí ọ̀rọ̀ yìí ni pé kí ló dé tó jẹ́ pé tí àwọn olórí bá ti ṣe nǹkan burúkú wọ́n á padà wá wọ́n á máa bẹ̀bẹ̀. Ṣé bí ìgbà tí kábíyèsí tí wọ́n sọ fún ẹ pé kó má lọ sí South Carolina ò dá wọn lóhùn ó lọ. Okay, South Carolina tó lọ yẹn kí ló lọ ṣe ń bẹ̀, kí ló lọ gbà ń bẹ̀, kí ni èrè ẹ̀ ń bẹ̀ láti lọ sí South Carolina? Wọ́n ló ń bo nǹkan kan ni bá ṣe gbọ́ nìyẹn allegedly. Ẹ̀yin náà rántí pé ìgbà tí ọba Adéfúnmi kú wọ́n ní àǹtí wa wọ́n ná tẹkọ̀ létí wọ́n ní bó ṣe lọ sí South Carolina ni wọ́n nígbà tó dẹ̀ lọ wọ́n ní kábíyèsí pé wọ́n ìpè kan padà wọ́n ní àǹtí wò dá wọ́n ní báǹtí wa ṣe lọ ni. Yorùbá ló ní ọbẹ̀ tí baálé ilé ò bá ń jẹ ìyálé ilé ò kí ń sè é nà. So why tó jẹ́ pé o ò ní listen sí kábíyèsí lẹ́nu tó jẹ́ pé o máa ní o máa lọ ni kọ́ má control ẹ̀ bó ṣe ń control Queen Naomi. Ní ìsìn o ní kọ́ má control ẹ̀ bó ṣe ń control Queen Naomi ṣùgbọ́n o dé nìsín ò ń bẹ̀bẹ̀. So kí ni kábíyèsí fẹ́ ṣe? Wọ́n ní ìgbà tí àwọn fámílì wọn dé inú pálàsì bàbá wa Erin ńlá wọ́n ní ṣe náà ń gbọ́ra ṣánlẹ̀ náà ń bẹ̀bẹ̀ pé kí bàbá wa Erin ńlá kó ṣàánú àǹtí wa o kó má lé wọn kúrò nínú palace bí a ṣe gbọ́ o. Wọ́n ní torí pé kábíyèsí ti kó ẹrù wọn gbogbo ẹrù wọn wọ́n ní wọ́n ti kó kúrò ní inú olórí quarters èyí tí kábíyèsí rà fún wọn. Wọ́n ní gbogbo ẹ̀ ni wọ́n ti kó. Wọ́n ní wọ́n dẹ̀ fi ránṣẹ́ sí wọn wípé kí wọ́n lọ drop ẹ̀ sí family house wọn. Nǹkan tá a gbọ́ allegedly nìyẹn. Ṣé mọ̀ pé kábíyèsí sọ fún wọn pé tán bá lọ wọn ò gbọdọ̀ padà wá sí inú palace àwọn mọ́. Wọ́n nígbà tí wọ́n ń lọ tí kábíyèsí ní kán má lọ sí South Carolina yẹn wọ́n ní wọn ò dáhùn. Wọ́n ní ṣe náà lọ. Ẹ̀yin èèyàn lé ẹ jẹ́ kí n kí ẹ̀yin olólùfẹ́ mi ní ilé lóko àti lẹ́yìn òde wípé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín. Adúpẹ́ àtọpẹ́dá. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín ó ní ẹ ṣé o lọ́wọ́ ọkùnrin lọ́wọ́ obìnrin lọ́wọ́ ọmọdé lọ́wọ́ àgbà lórí gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment ten like ten share àdúpẹ́ ní ọwọ́ gbogbo yín. Mashola Gist TV ń kí yín. Ẹ̀yin olólùfẹ́ wa ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Orúkọ mi ni Mashola kò yí padà. A máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. À ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa. Ẹ̀yin èèyàn lè tẹ́ bá ti subscribe ẹ tẹ notification bell kẹ́ ẹ subscribe so that a bá ti post any gist ẹ máa rí. À ń sọ Yorùbá lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. Ẹ̀yin èèyàn lé à ń ṣe advert lọ́lọ́kùn òjọ̀kan lórí channel yìí ẹ kàn sí wa ní Mashola Gist TV. Ọlọ́run Elédùmarè á bá mi gọ́wọ́ yín sókè o. Ọlọ́run Elédùmarè á bá mi ran gbogbo yín lọ́wọ́ o. Òkè òkè ni ọlá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Bí a ṣe gbọ́ nìyẹn tí wọ́n ní kábíyèsí wọ́n ní wọ́n fi ẹrù wọn ránṣẹ́ sí ilé àwọn fámílì wọn wípé àwọn ò gbọdọ̀ rí ẹsẹ̀ àǹtí wa ní inú ilé àwọn mọ́. Ṣé mọ̀ pé kábíyèsí ra lé fún wọn rọ́ ní ibẹ̀ ni gbogbo àwọn olórí yìí ń gbé. Wọ́n náà ti páàkì gbogbo ẹrù wọn fi ránṣẹ́ sí family house wọn lórí ọ̀rọ̀ yìí pé kábíyèsí ní kán má lọ wọn lọ. Wọ́n ní àwọn fámílì wọn wá ní kí kábíyèsí send wọn lọ sí traditional school bíi punishment. Wọ́n ní kábíyèsí ò dá wọn lóhùn o. Wọ́n ní kábíyèsí ní kán get out kúrò nínú palace àwọn.
nǹkan tá a gbọ́ nìyẹn tán ní kábíyèsí sọ fún wọn. Wọ́n ní kábíyèsí ní ṣé ọmọ kékeré ni àǹtí wa ayé ni àbí àǹtí wa ayé fẹ́ ní òun ò mọ nǹkan tóun ṣe ni ẹ̀yin èèyàn lé. So wọ́n ní kábíyèsí ní traditional school kọ́ traditional school ni pé kí wọ́n kóra wọn kúrò nínú palace àwọn. Nǹkan tá a gbọ́ nìyẹn allegedly. Tá bá tún gbọ́ update lórí ẹ̀ a máa mú wá fún yín. A dúpẹ́ fún gbogbo etí tó ń gbọ́ wa ní ilé lóko àti lẹ́yìn òde. Ọlọ́run ọba láàánú á ṣàánú fún gbogbo yín o. A nífẹ̀ẹ́ yín ní Mashola Gist TV yìí o nítorí gbogbo nǹkan tẹ̀ ń ṣe fún channel wa. A fi ojú pa ẹnikẹ́ni rẹ́. Ọlọ́run á bá wa gbọ́wọ́ yín sókè o ní agbára Ọlọ́run. Ẹ̀yin èèyàn lé tẹ́ bá ti subscribe, àǹfààní wà fún yín kẹ́ subscribe nítorí pé ọ̀fẹ́ ló bá dé. Ẹ subscribe kẹ́ dẹ̀ tẹ notification bell so that tá bá ti post any gist ẹ máa rí. Òkè ní ọlá yín á máa lọ o, ọlá yín ò ní lọ ìsàlẹ̀ o. Please share this video, like and subscribe. God bless you all. Mashola Gist TV. Love you all.